ṣé bó ṣe mọ́lé Naira Marley náà nìyẹn. àti arrest ò tẹ̀lé mi rárá kò yẹ àti arrest ni Ìyábọ̀ mo kàn fi ẹ̀lẹ̀ ń gbà yẹn ni mo fẹ́ kó o tán òkè mi kó o wá jábọ́ wọn má dẹ̀ ló ń gbà tó ń ṣorí burúkú yìí ìwọ tó ń tọrọ jẹ Ìyábọ̀ Òjó ìwọ tó wà ní èmi rẹ́ǹtì ò ń sọ fún landlady tó fẹ́ arrest ẹ̀ àwọn wo ló mọ Nàìjíríà ìwọ tó ò ṣoríire ìwọ tó lálùbáríkà Ìyábọ̀ Òjó ìwọ tó ti bàjẹ́ fún tọmọtọmọ ẹ̀ o ò mọ̀yàn o ò ní connection kankan o ò jẹ́ nǹkan kan nínú ayé náà àdáwọ́lé ẹ̀ kankan ò yọrí sí rere ìwọ tó ta common pepper soup tó ò ní láárí ó ta àbùlà ìgbésí ayé ò lásìre ó padà là sí poverty ni ó wá ń dún màwúrú mọ́ business tycoon ẹni tó ń ṣe business ẹ̀ jẹ́jẹ́ ìwọ fẹ́ arrest mi olórí burúkú ìyá ẹ̀ tó wà lọ́gbà ẹ̀wọ̀n àwọn gba wèrè fún 30 years káti ẹ̀ sọ pé hallucination ẹ̀ ló ń dà ẹ́ láàmú ṣé kò rẹ́ kó o pe òkú ìyá ẹ̀ pé kó fi ẹ́ lẹ̀ ó rọǹgì náà tẹ́nàtì fẹ́ fọlọ́pàá mú landlady ó rọǹgì ṣé kò rọǹgì ni ẹ̀yin ọmọ Ọlọ́run ṣé kò rọǹgì tẹ́nàtì pathetic tenant awáyé má ṣe rere tí ò mọ̀ ṣe owó ṣe ó fẹ́ fọlọ́pàá ó fẹ́ fi mú landlady ẹ̀ kí ló fẹ́ ló ṣẹlẹ̀ olórí burúkú kí ló fẹ́ ló ṣẹlẹ̀. ṣé ẹjẹ court kò lè lé ní àti àníjókòó. wàá gbé mi lọ kóòtù olórí burúkú títí ẹ òun yé lọ wáṣẹ́ ṣe òye lọ ò lè lọ wáṣẹ́ ṣe wàá gbé mi lọ kóòtù ìwọ hopeless illiterate ìwọ tó kàwé ìwọ tó lọ́pọlọ ìwọ tó níláárí ìwọ tó lálùbáríkà ìwọ tó rí ayé wá ńgbà táwọn ẹgbẹ́ ń náwó owó òrùn ẹgbẹ́ ni ìwọ tẹ́ pé tóun bá ara náà kí a ta 5310 fún o lè pè yàn ìwọ tẹ́ pọ́n ṣe máa ra pátá fún ẹni òkú ìyá ẹ òkú ẹ̀sìn ni ìwọ tó lè fi ogún ara ẹ ra òkú o lè ra ogún ara ẹ fi ra òkú màálù fókú ìyá ẹ ìwọ ló fẹ́ gbé mi lọ bèrè ńgbà tí mo ṣe òkú mọ́mì mi lọ bèrè tí n bá fẹ́ ṣe remembrance mọ́mì mi dọ̀la I bought everything from my sweat torí mi ò ní jẹ́ kí ará àta kó wá kó èrè mi ìwọ játijàti ìwọ rédèrèdè guys ẹ jẹ́ ká fún olórí burúkú ọmọ Ìyábọ̀ Òjó ìlọ́rọ̀ tá a bá wà ń bí very dark man go nílé ju receipt tá a bá wíkìn ẹ̀ níbi báyìí gbogbo receipt very dark man jù yẹn ó máa ma nínà láì ẹ jẹ́ á fún ọmọ olórí burúkú Ìyábọ̀ yìí ẹ jẹ́ á fún jẹ ohun tó fojú bàbá Mohbad rí ẹ jẹ́ á ṣe fún padà ohun tó ṣe fún Lizzy Anjorin for years ẹ jẹ́ á ṣe fún padà ẹ jẹ́ ká jókòó ká enjoy cruise lélẹ̀ àánà fẹ́ fi lè di ẹ̀mí wa mú ni ẹ jẹ́ á ganu sí ìjógẹ̀ lélẹ̀ ẹ bá ń gbọ́ ìjógẹ̀ rè ẹ máa jógẹ̀ àbẹ́ ìjógẹ̀ èyí olórí burúkú ọmọ ọ̀ràn kíran mu òfò ọmọ ọ̀bànújẹ́ ó wà nù ilé mi rẹ́ǹtì ó fẹ́ gbé láńlọ́ọ̀dù lọ kóòtù ó kúkú ṣe jáde kó ní à Lizzy o mo fẹ́ gbalé tó rà o ó kú ṣe jáde kó sọ ká kú mọ̀ pé lórí burúkú ọmọ ni ẹ́ tó bá wá dé kóòtù yẹn wá gbalé Lizzy fún ẹ ó lọ ṣe ọmọ lórí burúkú ìgbà tó pé bàbá ò ní lárí bàbá tó bí ẹ kò ní lárí olórí burúkú ó jáde very dark man anyway that is you and my daughter ó ní sóríire tọmọtọmọ Ìyábọ̀ Òjó olórí burúkú ọmọ ẹ tó máa mọ sàárì ẹ torí ẹ tó ń gbé ìhòhò very dark man sórí Gistlover allegedly tí ò pè ẹ sẹ́yìn pé màmí tẹ̀ ń ṣe pọ̀ jù olórí burúkú àwọn ọmọ ẹ tó máa mọ sàárì wọn Ìyábọ̀ Òjó táwọn ọmọ ò bá mọ̀ nípa burú tẹ̀ ń ṣe kí làwọn ọmọ ẹ lọ ṣe ní Naira Marley kí ló rán wọn lọ bẹ̀ lọ ṣe ẹ jẹ́ ká lọ mú bọ̀. ọ̀dọ̀ kọmíṣánná kọ̀ọ̀kan àbí àìsí kọ̀ọ̀kan àníjókòó síwájú pẹ́sidẹ̀ntì gan láti ṣe. olórí burúkú ọmọ ṣebí nítorí òkú Mohbad tó fi lọ́mọ commissioner of police
ló fi rò pé Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ ìwọ tó ti tán fún kọmíṣánná tó fi ń pó gan ebe ò ti Ọlọ́run ló mọ nǹkan tó pa bàbá oníbàbá Ọlọ́run ló mọ̀ olórí burúkú ọmọ olóbò kọ̀bẹ̀lẹ̀ olòṣì oníhòhò ọ̀fìhòhò láǹdì awáyé má ṣe rere awáyé má kó lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta olòṣì ọmọ tó ń kú láàárọ̀ ọjọ́ súná àwọn aláàfáà dẹ̀ ti pẹran ó yẹ mú tán àfáà Kábírù má mú tán ẹran o ọmọ ti kú o láàhìlà ọmọ kú kẹ̀ ta ló gbórí ẹran àfáà Súlè wá ọmọ ti kú ẹ má gbé tán ẹran àwọn àlọ́ bàbá ọmọ tọ́ àfikẹ́ ẹgbà kádàrá àfikẹ́ ẹgbà kámú ó ṣẹlẹ̀ sẹ́nu obì kan rí àfáà Súlè àbórí rẹ̀ burú ni ó sì ń gbórí ẹran lọ alọ́mọ ti kú ó sì ń gbórí ẹran lọ orí rẹ̀ burú ni è kò lè rí dáméjì ṣe wájú tí wá ń bí Ọlánìkẹ́ àwa iná ń pè ní ẹnu pààyàn jù gan ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká fi Ìyábọ̀ Òjó jógẹ̀ àgbákú ọmọ ni ọmọ eléribú ọmọ jáàná ọmọ ẹ̀sìn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ni ọmọ èpè ni ọmọ òfo ni Ìyábọ̀ Òjó ń fi bàbá Mohbad rún pákó ń pé bàbá bastard ọ̀fọ̀ ọmọ bastard alágbákò eléri burúkú ọmọ lélẹ́yìí eléri ibú ọmọ ni àmọ́ bàbá rẹ̀ mú gbaná bàbá rẹ̀ ń dòdòkúdò kódà bàbá rẹ̀ ń bá gbogbo ọmọ kéékèèké àdúgbò sùn allegedly ọmọ àgbákò ló sọ bẹ́ẹ̀ ó ní bàbá òun ń gbọ́jà lura bàbá òun ń pààyàn bàbá òun ń jalè bàbá òun ń jẹ everything including bàbá òun gbóhùn sùn allegedly òun náà ló sọ bẹ́ẹ̀ àtàwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ ọmọ èpè ọmọ òfò ọmọ àdánù ìpè ìyá òun ọmọ ọdún méje lòun mọ̀ yóò ọmọ wèrè sọ fún wa pé ìyá rẹ̀ ń ṣe èrè ìyá rẹ̀ ti ń ṣe àgbákò wèrè tí ń bugi jẹ́ tara ní ìyá rẹ̀ òun ló fi lọ mú yọ níyà sòdí ìyẹn ìyá Mohbad ìwà ń ṣẹ́jú sí ìyá bẹ̀rẹ̀ ẹkún ìyá bẹ̀rẹ̀ gbé ìyá orí rẹ̀ burú ni a ní o bẹ̀rẹ̀ ẹkún bó o bá sunkún báwo la ṣe gba donation ìyá wèrè ń sí ọ ni a ní o bẹ̀rẹ̀ ẹkún ìyá náà bá ṣe báyìí màá sunkún ẹ bá ń wá Naira Marley elelele oh my God ẹ bá ń pààrọ̀ aṣọ. ẹ̀yin warrior Ìyábọ̀ Òjó ti fún wa nígbòmù o. ẹ jẹ́ fún Ìyábọ̀ Òjó jẹ́ ó ti da ayé rú jù ẹ jẹ́ àtúnyẹ̀ ẹ jẹ́ ká tẹ̀rọ lọ Bíbélì ó ní ẹ fàyà pa àwọn àlejò ẹ jẹ́ kí wọ́n fi tìbẹ̀rù bójó ẹ jẹ́ kán sá jáde níbi kọ̀lọ̀fín. ìyá bá ń pé ẹ bá mi wá Sam Larry o Ìyábọ̀ ni ìyá orí rẹ̀ burú ni àní ogbóhùn sókè mo mọ̀ wọ́n Sam Larry ni Naira Marley ni ẹ bá mi wá wọn. Ìyábọ̀ Òjó alágbàkú ọmọ olórí gbígbẹ bí orí edé bẹ́ẹ̀ ní rún ìyá lẹ́sẹ̀ mọ́lẹ̀ ìyá sọ̀rọ̀ sókè àwọn sẹ́nitọ̀ ti dé bí wọ́n máa dáwó lẹ́yọ kọ̀ọ̀kan àwa rí sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ ìyẹn náà ṣẹnu ṣọbọ lọ ó wá gbé fìlà sọ́gọ alámọ̀rí Gistlover ń sọ fún wa pé sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ ń lọ gbá èèyàn lójú níbi tí wọ́n ti ń ta ẹkùn rọ́bà. àbí sẹ́nitọ̀ tẹ́ ẹ gbé wá sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ àbí Gistlover kọ́ ló blọ́ọ̀gì sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ níbi tó ti ń jà sẹ́kùn rọ́bà sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ ní ẹ bá mi gbẹ́kùn rọ́bà èlò lẹ́kùn rọ́bà
ẹpọn rọ́bà èlò ni ẹpọn rọ́bà. léèsì ńlá ni léèsì ńlá ni onion lẹ máa fi lò shoe and bag onion mo ní complete set yẹ onion lẹ máa fi lò ń ló máa pè é síta á pè é síta á wá ṣe báyìí bí òbò Ìyábọ̀ Òjó níbi omi ìjàpá. ìyá Ìyábọ̀ ló ya wèrè ìyá Ìyábọ̀ 30 years ló lù lọ́gbà ẹ̀wọ̀n wèrè ń bọ̀. àníjòkó síwájú gọ́fúnà òòjọ́ ń sọ. lórí burúkú ọmọ olùlẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ilé ìka tó lọ ẹ jẹ́ ká gbọ́ ilé ìka tó lọ. má bá mi sọ pé kán sẹ́ǹdì aṣọ táwọn èèyàn bá mú sọ́dọ̀ ní. mo ń bọ̀ ẹjọ́ o mo ń bọ̀ o ta ló bá mi sẹ́ndì fídíò yẹn fídíò tó ti sọ pé Sam Larry àbí Naira Marley drug ọmọ ẹ hold on ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jógẹ̀ ẹ máa lọ o àwa ń ṣe fàájì bí ni o ẹ jẹ́ ká gbádùn o ẹ jẹ́ á gbádùn Ìyábọ̀ olórí polo bí èpo ọsàn gbígbẹ Akeem Bẹ́fùrọ̀ wọ́n ti ṣépè fún ìyá ẹ̀ ti fojú sunkún ẹ̀ wọ́n ti fojú sunkún àwọn ọmọ ẹ̀ àwa máa wá láìkí péjì ẹ̀ ọ̀run àbá tiẹ̀ jẹ́ Akeem Bẹ́fùrọ̀ mi tí ìráyè tiẹ̀ kí n kọ́kọ́ lé akátá Ìyábọ̀ Òjó lọ́nà wàá jẹ burúkú ìyá ń bí ṣé ìgbà tó lọ dín kàrà ẹ̀mí Ìyábọ̀ ǹjẹ́ o mọ̀ pé Ìyábọ̀ Òjó ló máa padà kú ṣé bẹ́ẹ̀ ti ń dín kàrà ṣé bẹ́ẹ̀ ti ṣára ipò ta ló wá kú báyìí ṣé Ìyábọ̀ Òjó kọ́ ló kú tọmọtọmọ ẹ̀ farabalẹ̀ ìwọ ò mọ nǹkan kan tiẹ̀ má jẹ́ kó mọ tán pè láyé Akeem Bẹ́fùrọ̀ wojú mi má jẹ́ sórí gbogbo yín mo lẹ́gba yín lọ́wọ́ àdàbí tó ẹ pé mi mo kọ́kọ́ wá fún ẹ lókun Ìyábọ̀ Òjó tó ń gbèjà àdàbí tó bá kò títọ́ ló gbé wá sórí cyberspace yìí Akeem Bẹ́fùrọ̀ ó máa ráre kú tọmọtọmọ ẹni ìyá ẹ máa ráre kú tọmọtọmọ tó jáde lára ẹni àdàbí tó bá jẹ́ pé èmi kọ́kọ́ wá fún Akeem Bẹ́fùrọ̀ àdàbí tó ẹ pé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá nípa mi àmọ́ tó ẹ pé Ìyábọ̀ Òjó ń gbé aburú wá láti hate àwọn èèyàn nítorí àti sanwó lọ́ndà Gistlover àbí àti gba donation Ìyábọ̀ Òjó ṣe ń bá yé àwọn èèyàn jẹ ọ̀run àbá tí gbogbo yín jẹ́ tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó mi tí ìráyè títí ẹ mo lórí burúkú tó ṣe tó náà wá láìkí péjì ẹ yàtọ̀ sí pé mo fẹ́ ṣe show wọ́n lè máa mú material lórí péjì ẹ kọ́ wọn kíkì láìkí àwọn tó ń tẹ̀lé péjì ẹ ń tẹ̀lé péjì ẹ tó ń dẹ̀ mú material lórí péjì ẹ ibi tó wà níbi tó wà yẹn ìwọ fọkànbalẹ̀ wàá rí bó ṣe ń lọ mi níbẹ̀ pọ́n Akeem Bẹ́fùrọ̀ wọ́n mú material lórí page ẹ̀ back to back o ò ní ṣerú ẹ̀ mọ́ ìwọ ló máa jáde kọ́gbọ́n aburú fún gbogbo àwọn ọkùnrin àtobìnrin bíi títí ẹ tẹ́ ẹ̀ ní mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ màmá lẹ́ẹ̀ ló ń gbèjà èèyàn láti ṣaburú fún ẹni tí wọ́n ń ṣaburú fún mi tí ìráyè tiẹ̀. ẹ jẹ́ ká gbádùn Ìyábọ̀ Òjó bí. ẹ jẹ́ ká kọ́ gbélé ká tó lọ.
ẹ ká kọ́ gbélé lọ. And I feel the authorities have kept quiet allegedly that they took the issue because of what ridiculous. Olórí burúkú ni Ìyábọ̀ Òjó yìí. Ṣé mọ̀ pé ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó pè dis ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó pè ṣé mọ̀ wípé ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó pè tí Ìyábọ̀ Òjó ń bú yìí tó subject sí ridicule yìí ọlọ́pàá yìí ṣé mọ̀ pé àwọn ọlọ́pàá yìí ló rán Very Dark Man lẹ́wọ̀n. Ṣé mọ̀ abẹ́ mọ̀ tẹ́ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ tẹ́ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀. Ṣé mọ̀ abẹ́ mọ̀ tẹ́ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ àwọn ọlọ́pàá yìí ló bá Ìyábọ̀ Òjó rán Very Dark Man ní ẹ̀wọ̀n but Ìyábọ̀ fẹ́ kán sì máa rán orí aláìṣẹ̀ ní ẹ̀wọ̀n. Ìyábọ̀ wá subject ẹni ẹlẹ́ni. Ṣé rí ẹni tí Ìyábọ̀ dárúkọ yìí ẹni yẹn ni ò jẹ́ kí Ìyábọ̀ Òjó ti lo ẹ̀wọ̀n láti bí ọdún 4 sísìn. Ẹni tí Ìyábọ̀ Òjó dárúkọ yìí ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó wá fún ní public ridicule yìí. Ẹ rántí Gbólógí no cybercrime ibi tó ti rán Very Dark Man lẹ́wọ̀n nìyẹn unity wọn náà ti rán Very Dark Man lẹ́wọ̀n unity máyì náà ti rán Very Dark Man lẹ́wọ̀n. Ṣé rí unity yìí petition tèmi níbẹ̀ kí n tó di speaker kò kì í ṣe àìmọye petition tèmi. Ṣé rí man tí Ìyábọ̀ Òjó wá padà subject sí public ridicule man yìí ni ò jẹ́ kí Ìyábọ̀ Òjó ti lo ẹ̀wọ̀n tipẹ́tipẹ́. Ní ọjọ́ tí Very Dark lọ́jọ́ tí Naira Marley àti Sam Larry lọ tèmi gbọ́ mo ní tó bá yẹ pé iwájú man yìí ni kéèsì yẹn wà wọn ò ní ṣe nǹkan kan fún Ìyábọ̀ Òjó. And truly instead of this man to take Ìyábọ̀ to court this man was begging for Ìyábọ̀. The same thing Gbólógí ló máa ń fún Fọlá ní owó thinking wípé Alhaji fẹ́ fìyà jẹ Fọlá. Ọjọ́ tí Gbólógí padà rí dọ́kúmẹ́ǹtì àwọn ọmọ Fọlá ọjọ́ tó padà rí a make sure wípé Fọlá àti Ìyábọ̀ ó kọ́kọ́ bà ti Gbólógí jẹ́. Gbólógí tí Ìyábọ̀ àti Fọlá sọ pé nǹkan ọ̀bọ̀ olóbò for good 2 years ni Gbólógí fi obstruct justice fún Fọlá. Baby pink aṣọ ńlá ni o ńlá pátápátá ni o ń ṣe aṣọ ọmọ kékeré o 8D ni o kò ń ṣe 5D o kò ń ṣe 3D o 8D aṣọ ńlá ni o kì í ṣe kékeré o. Ẹni aṣọ tẹ́ bá like ẹ contact ẹ mọ̀ check send the office line aṣọ ńlá ni. Ṣé rí nígbà tí Ìyábọ̀ àti Fọlá wá sọ pé Gbólógí tọwọ́ bọ àwọn lógo ó bá àwọn sùn ó gbàgbà Gbólógí wá ń sunkún àṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́ kó yé Gbólógí pé ṣé bó obstruct justice láti bí 2 years bọ́ ọmọ tí Fọlá tó fi ń gba donation àwa gbé dọ́kúmẹ́ǹtì fún tó rí Fọlá bayé Gbólógí yẹn jẹ́ dọ̀la Fọlá àti Ìyábọ̀ Òjó bàjẹ́ kò sọ́lọ́pàá tó bá Ìyábọ̀ Òjó ṣe tí Ìyábọ̀ Òjó ò bá tiwọn jẹ́. If not for this man tí Ìyábọ̀ Òjó subject sí public ridicule Ìyábọ̀ Òjó would have stopped this issue. Gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún wa ṣé mọ̀ wípé man yìí tó bá fẹ́ mú Gistlover kò take man yìí ní 1 minute láti mú Gistlover níbi tí man yìí wà powerful. Man tí Ìyábọ̀ Òjó padà subject yìí tó bá fẹ́ mú Gistlover tí Gistlover bá wà ní Syria position máa yìí nínú iṣẹ́ ọlọ́pàá
màá sọ pé is the most powerful máa tẹ̀ wò yìí tí Ìyábọ̀ Òjó sọ sí under truck yẹn. Ní gbogbo àgbáyé tí màá yìí bá fẹ́ mú Gistlover kò take any 1 second. Gbọ́ mi nǹkan tí mi sọ kò ẹ jẹ́ ká kúrò ńbẹ̀. Tí màá yìí mo ń sọ fún yín lẹ́nìí, if this man wants to catch Gistlover live, it doesn't take this man 1 minute. It doesn't take this man 1 minute. His office is most powerful. If you know how powerful this man's office is, you will never engage in cybercrime or cyber issue. If you know how powerful this man is. This man, tí Ìyábọ̀ Òjó throw under the truck yìí. Man yìí. Man yìí lè dictate ibi tí anybody wà in the whole world láàrin ìṣẹ́jú kan. Man tẹ̀ ń wò yìí. If not for this man, Ìyábọ̀ Òjó would have stopped. Tètè Ìyábọ̀ Òjó would have stopped this man here. Ẹ bá a béèrè wípé man tí Ìyábọ̀ Òjó padà sọ Sunday truck yìí tó bá jẹ́ pé ọlọ́pàá tó wà neutral ni pẹ̀lú ẹ̀rí tó wà lọ́wọ́ Naira Marley, ṣé Ìyábọ̀ Òjó máa dé court àbí kò ní dé court? Ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan, ẹ jẹ́ ká lọ sí DJ Splash. Everyone, good morning, good afternoon, any area watch. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ bá búlì ọmọ yìí, gbogbo yín tẹ́ ẹ bá búlì ọmọ yìí, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ bá kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ láti búlì ọmọ yìí, àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá, àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá, gbogbo ìṣẹ̀dá tó bá pawọ́pọ̀ láti búlì ọmọ yìí, tẹ́ ẹ bá bí gba ọmọ, àwọn ọmọ yẹn ara rẹ̀ kú lójú ẹ̀mí yín. Gbogbo ìṣẹ̀dá pátápátá, o comment ni o post ni o against ọmọ yìí, àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá lórí kéèsì Mohbad, àdàbí lèmi ń bá deal. Èmi ò bẹ́yìn olórí burúkú ẹ̀dá deal. Tó bá bá wọn búlì ọmọ yìí, tó bá bí gba ọmọ, àwọn ọmọ ara rẹ̀ kú lójú ẹ̀mí ẹ̀mí. Wàá jẹ ìyà, wàá ṣẹ̀sín, wàá pín ọmọ, ò ní rọ́mọdé ẹ lóhùn tó bá bá wọn búlì ọmọ yìí. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá. Àwọlé sùn ni mò ń lọ yìí. Àwọlé sùn ni gbogbo ibi tí ayé ti díjú lọ́wọ́lọ́wọ́ yìí ni wọ́n lọ. Àdàbí jà òye pé ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí. Ká tó gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti Ìyábọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti Ìyábọ̀. Gbọ́ ti Ìyábọ̀. That is it that one that drugged my children, put drugs in their food and drinks I want to be talking to? Did I say that? I said yes, I said. I said I did. Because innocently I went to help this boy called DJ Splash. When we got there, the first thing DJ Splash saw, said when he saw me was like, I have helped your son before. I was like, you know Festus? He said yes, because me, I don't know him. I went during the life, when I was doing the life, was when I heard something was also wrong with one of the boys that lived in Naira Marley's house. And people were like, I should please help the boy, I should please help the boy, we should not let this boy die and all that. I was like, okay. They sent the number of the boy. Ìyábọ̀ Òjó, you that you want to help DJ Splash, but you are hungry, you are broke. Even you don't have food. If not for the death of Mohbad and death of Eni Show, Ìyábọ̀ Òjó, you are a broke, lazy bastard.
What are you talking about? Is it not people that work so hard that earn good money? Iyabo Ojo, are you telling me that tí o bá sí owó òkú Mohbad wàá rí ìyàwó ṣe fọ́mọ ni? Iyabo Ojo, tí o bá sí owó òkú Mohbad ṣé wàá rí ìyàwó ṣé oró ń jẹjẹ ìwọ tó rówó NEPA san? Ẹ já máa gbọ́ lọ. Brother to me, I called the brother and I asked for him to send the address and I went to it. Thank God I did not go alone. So Iyabo Ojo ó fi díẹ̀ múlẹ̀ bí báyìí wípé first time tó máa lọ nìyẹn. Iyabo Ojo, nǹkan tó ń sọ ni pé first time tó máa lọ sílé DJ Splash lélẹ̀ ń gbọ́. I went with media. I went with my production team. Yes, I went with my PA. I went with one of my friends, and I went with some police officers. So I did not go there. When I got there, but those police officers knows that you open a private WhatsApp where you are collecting donations. Alolori ó ti indict ara ẹ̀ gan Iyabo. he made the Splash for me. He said, Mama, I know you. I said, I don't know you. I thought maybe he was talking about me being an actress. So Iyabo Ojo won't feed them mule. What you are saying in essence that it was that day that you went to DJ Splash house. That was the first time DJ Splash was seeing you. Okay. He said, no, I know your son. He said, your son had come to the Malian house before. So I was there. Iyabo, don't forget you said the first time you went there with your crew member and everybody. And in fact, I was one of the people that helped him. I said, which was my son? He said, Festus. He said, okay, helped him as a how? Now, I already done the video. I was just there to see DJ Splash to help him out. I never knew anything of this had ever happened. When I'm not mad, me I will know. Yeah, boy, you come. Show me ko paro. But jẹ́ kí n lọ síbi ọ̀dọ̀ DJ Splash. So, I said, oh yeah, speak. The media person wanted to start recording. I said, no, we don't record. Iyabo Ojo, you are a liar. You are a liar. You are a pathological liar. Guys, let me show you video of Iyabo Ojo, how she came down from the car. Let's check this out. Let's check this out. Let's check this out. Iyabo Ojo, in your video, you said as you are coming down, DJ Splash came to you and said he knows you. But in this video, DJ Splash was sitting in his house waiting for you. Point one. Iyabo Ojo, your arrival at DJ Splash house was a straight live video. There was never a place DJ Splash called you or you took DJ Splash to somewhere else. It was a straight live video, streaming live by this blogger.
Yabo, and you pinned an account where you guys were receiving massive donations in millions. You understand? Hmm? Sori pé o goof, sori pé DJ Splash ti wà nínú ilé, o bọ́lẹ̀, bọ̀ wá gbọ́ nǹkan tó sọ níbi. O lè bá mọ̀ pé onírọ̀ ayé ni ẹ́. O lè bá mọ̀ pé onírọ̀ ayé òun ni ẹ́. O lè bá mọ̀ pé onírọ̀ ayé ni ẹ́. Gbọ́ nǹkan tó sọ mi. Gbọ́ nǹkan tó sọ mi. Ilé ìtukọ̀ olórí burúkú, my man ò fowó. My man ò olórí burúkú ń gbé kiri. That is it that one first off, he said yes. Because me, I don't know him. That is it that one that drugged my children and put drugs in their food and drinks I want to be talking to. Did I say that? I said yes, I said. Iyabo Undertaker, olè àfòkúgba donation. Iyabo olè àfòkúgba donation Undertaker. Iyabo olè àfòkúgba donation. Because innocently, I went to help this boy called DJ Splash. When we got there, the first thing DJ Splash said when he saw me was like, I have helped your son before. Where, Yabo, can you cut the video for us? Where DJ Splash said, I have seen your son before. Like, you know first off, he said yes. Because me, I don't know him. When I was doing the live was when I heard something was also wrong with one of the boys that lived in Nayamani's house. And people were like, I should please help the boy, I should please help the boy, we should not let this boy die and all that. Like, okay. They sent the number of the brother to me. I called the brother and I asked for him to send the address, and I went to it. Thank God I did not go alone. I went with media, I went with my production team, yes, I went with my PA. Tẹ́ bá gbọ́ fún fídíò yìí, ó lóun pe DJ Splash sẹ́yìn. Ó nígbà tó fẹ́ máa record òun. Ẹ jẹ́ ká ògbó yóò máa débẹ̀. I went with one of my friends and I went with some police officers, so I did not go there alone. When I got there, immediately DJ Splash told me, he said, Mama, I know you. I said, I don't know you. I thought maybe he was talking about me being an actress. But when you get there, Yabo, you entered, the guy was waiting for you inside the house, not outside the house, inside the house, where Mohbad died, as you claim. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ pààrọ̀ aṣọ ó dáa. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ pa àwọn pé mo love aṣọ ìṣá. Ẹ bá ti ta akọ ẹyọ kan, ẹ má ta mọ́ mo fẹ́ lù. Mo like ẹ pa. Bẹ́ẹ̀ mo like aṣọ ìṣá. Ẹja máa gbọ́ lọ. Like aṣọ. Mo love ẹ o. Mo love ẹ go. He said, "Do I know your son?" He said, "Your son had come to the Mania's house before, where I was there. And in fact, I was one of the people that helped him." I said, "Which was my son?" He said, "Festus." He said, he helped him as a cow. Now, I already done the video. I was just there to see DJ Splash to help him out. Okay, you've done the video. Okay, I got borrow let me DJ Splash. I got go DJ Splash wọlé. Jagbe DJ Splash. Ṣé mo ní video DJ Splash? Ṣé mo rí èèyàn fún mi ní video DJ Splash? Ta ló fún mi ní video DJ Splash?
má wọrí mi. Oya. Everyone, good morning, good afternoon, anywhere you're watching me from. I come here to address myself about the allegation you have been accusing me of. Jókòó Tádé. Jókòó Tádé. Ìwọ ló lọ post fídíò ọmọ yìí. Ìwọ náà ń bá wọn búlì ọmọ yìí. Àdàbí àdà. Ṣé bó gbé títì ẹ? Ìyá tiẹ̀ náà dẹ̀ gbé títì ẹ. Omi dẹ̀ jáde ẹ̀jẹ̀ jáde lára ẹ lọ́jọ́ tó bí títì ẹ. Jókòó Tádé. Má gbàgbé pé omi àtẹ̀jẹ̀ jáde lára ìyá àti ìyá ọmọ yìí náà lọ́jọ́ tó fẹ́ bí. Jókòó nítorí donation. Gbogbo orí nǹkan tá yé ẹ kò rí bá yé ẹ ṣe bàjẹ́. Jókòó tàṣàrò òkú Mohbad. It's a problem. I have never ever tell her such a thing she said herself. When she came to our house, then she talked to me, she let me know I should go to hospital. Ìyábọ̀ Òjó, nítorí pé o fẹ́ yanjú Naira Marley, o wá lọ gbé DJ Splash, bó ṣe lọ gbé Ẹnu Ìṣó, bó ṣe lọ gbé Jìgan, bó ṣe lọ gbé máníjà Davido, bó ṣe máa ń gbé àwọn èèyàn tó bá súnmọ́ àwọn èèyàn nítorí pé òun wá àṣírí tó fẹ́ fi bà tiwọn jẹ́. Ìyábọ̀, if I may ask you, hours tó fi lọ sílé DJ Splash nítorí àti yanjú Naira Marley, ǹjẹ́ tó o bá fi hours yẹn rìnrìn àjò lórí ìgbésí ayé ọmọ ẹ, àwọn ọmọ ẹ méjèèjì, ǹjẹ́ aburú máa ṣẹlẹ̀ sí ẹ irú ìtò ń ṣẹlẹ̀ sí ẹ? Ìyábọ̀, o jí o wọṣọ, o jáde lórí ọ̀rọ̀ ayé ẹ, o jáde lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ ẹ títí wọ́n ti bàjẹ́. Ìyábọ̀, o jí o wọṣọ, o jáde nítorí àti gbé ẹrù oṣù 9 abiyamọ mi ìṣubú. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. That she will support me, I will stand on my feet, I will be fine, everything. Ìyábọ̀, o lọ promise DJ Splash, bó ṣe promise Sàríyù, bó ṣe promise Jìgan, bó ṣe promise manager Davido àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ mọ bí Fúnmi Mẹ́nsà ṣe jẹ́? Ẹ mọ bí Fúnmi Mẹ́nsà ṣe jẹ́? Ṣé ẹ mọ̀ pé Fúnmi Mẹ́nsà manager olórin kan ni? Omi ní dárúkọ ẹni yẹn. Ìyábọ̀ Òjó, tí ò bá sí wípé òun wá àṣírí àwọn olówó tó súnmọ́ àwọn celebrity, kí ni Fúnmi Mẹ́nsà ń wá? So definitely ẹni tí Fúnmi Mẹ́nsà ń manage àwọn olówó ọlọ́rọ̀ tó bá súnmọ́ ẹni yẹn, bí story wọn ṣe máa dé orí Gistlover wọn ò ní mọ̀. Ìyábọ̀, kí ni manager Davido ń wá nínú gúùpù tó ṣí? Má gbàgbé pé gúùpù tó ṣí yẹn kò sí kankan nínú yín tó ń donate owó àpò ara ẹ̀ sínú gúùpù yẹn. Àwọn manager àwọn olórin ló kó síbẹ̀ wọ́n lè máa fún ẹ ní story àwọn tó ń ná owó àtàwọn backbone àwọn olórin yẹn. Ẹ gbọ́ mi dáadáa, ayé ti lé o, ayé ti lé o. Fúnmi Mẹ́nsà yàtọ̀, Fúnmi Mẹ́nsà yàtọ̀. Fúnmi Mẹ́nsà is a manager to one musician. Mo ò fẹ́ dárúkọ musician yẹn. Ó ti yé yín, it is my duty to protect people, not to destroy people. Ẹ gbọ́ mi,
Funmi Mensah is a manager to one musician. Manager Davido ó wà ńbẹ̀. Jigan wà ńbẹ̀. Ìyábọ̀, ìwọ tí ebi ń pa, ìwọ ló fẹ́ lọ ran DJ Splash lọ́wọ́. Ìyábọ̀, tẹ́ bá mọ ẹni tí Funmi Mensah manage, ẹ̀rù Ọlọ́run á bà yín. Tẹ́ bá wo àwọn tí Ìyábọ̀ Òjó kó sínú WhatsApp yẹn, ẹ mọ reason ti story àwọn olówó kọ̀ọ̀kan àtàṣírí wọn ó ṣe ń dórí Gistlover. Yasin. Ṣé ríjọ́ tí mo gbọ́ orúkọ Funmi Mensah for 3 days mo kàn ṣe ha. Èmi fúnra mi party tí mo ṣe ní Upper Year. Olórin Funmi Mensah ni mo kọ́kọ́ fẹ́ lò. Funmi Mensah dẹ̀ ni mo fẹ́ kó bá mi manage party mi. Mo kàn change ni. Ṣé rí gbogbo ìgbà tí mo fi pé Funmi Mensah ta fi ń rí olórin yẹn tó manage yẹn tí mo ní kó bá mi manage party mi, ó wà nínú group pẹ̀lú Ìyábọ̀. Ó wà nínú group pẹ̀lú Ìyábọ̀. Mo kàn change ni, mo kàn lọ pé Màláíkà ni. Tó bá jẹ́ pé mi ò lo Màláíkà, mẹ́wàá lè ṣẹlẹ̀. Having someone like Funmi Mensah, and she now said, did I know her? Funny enough, Funmi Mensah na nice person. A nice person, but being a group with Ìyábọ̀ Òjó, ló bá bà mí lẹ́rù. Ló bá bà mí lẹ́rù. Ẹ raṣọ ìkẹ́ tọ́jú, ẹ lè fi rán anything. Ẹ lè fi rán anything nice, I swear. Aṣọ tẹ́ ń wò, ẹ lè fi rán anything nice. Ẹ lè fi rán, dandan kọ́ ni kẹ́ fi rán rat bùbá. Ẹ bá fi rán anything. Material ẹ máa jọ àwọn èèyàn lójú. Material tí ò ṣe regular ni. Èmi irun malẹ̀ fúnra mi. Funmi Mensah ló bà mí lẹ́rù jù. As a matter of fact, Ìyábọ̀ Òjó ní manager most àwọn olórin. Mi ní òun ló ní Gistlover o. Mi ní Ìyábọ̀ ló ní Gistlover. Torí Ìyábọ̀ Òjó worst di Gistlover lọ. Ẹ má get it twisted. Bọ̀kọ́ tó bá mú ìhòhò Vincent, ìyẹn very dark man, dí orí WhatsApp Ìyábọ̀ tó wá lọ sórí Gistlover. Tí Ìyábọ̀ Òjó dẹ̀ go live lórí Gistlover. No. And I said, yes, I know you. And I even know yours. Hello everyone, good morning, good afternoon, anywhere you're watching me from. Okay. I come here to address myself about the allegation Ìyábọ̀ Òjó accused me of. I have never ever tell her such a thing she said herself. When she came to our house, then wọ́n ní wọ́n ló fẹ́ sáré rìn lọ torí pé o fẹ́ gbé ọmọ lọ́mọ ṣubú. Ìyábọ̀, tó máa fojú sunkún àwọn ọmọ títí ẹ. she talked to me, she let me know I should go to hospital. Ìwọ gan ló lọ bá sọ̀rọ̀, kì í ṣọmọ ìlú kọ́kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Like she support me, I will stand on my feet, I will be fine, everything. Ìyábọ̀ Òjó, ìwọ tó nídìí ìran, ìwọ tẹ́bi ń pa, ìwọ tó rówó NEPA san, ìwọ tó ń gbé mẹ́rẹ́ǹtì àti ilé àti ṣọ́ọ̀bù, mẹ́rẹ́ǹtì ni ẹ́ ló fẹ́ lọ ran DJ Splash lọ́wọ́. Ọmọ yìí wọ́n ti gba donation kọjá kádàrá. Mo love aṣọ ṣàfàṣọ ilẹ̀. Aṣọ ìbáṣepọ̀ máa yẹ mí lọ́ máa ń kọ́. And she now said, did I know her? And I said, Okay, Ìyábọ̀ Òjó, ìwọ ló bèè lọ́wọ́ ọmọ ẹ pé ṣó mú ẹ.
so ti lọ sílé ọmọ yẹn already kó tó wá kó kámẹ́rà lọ ó sọ fún wa pé ó ti kọ́kọ́ lọ tẹ́lẹ̀ pé ó ti lọ ní meeting pẹ̀lú wọn ìṣe ló lọ bí breaking news bí ká ní pé first time tó máa lọ bẹ̀ nìyẹn ẹ jẹ́ ká gbọ́. Yes, I know you and I even know your son. Ok, ìwọ ló lọ béèrè mi ò rí kọ́mẹ̀ntì ẹ̀yìn abiyamọ ṣé ká sọ ṣó yìí dọ̀là ẹja sọ dọ̀là kí ló lọ. ọkọ yìí máa yé Ìyábọ̀ Òjó ya olórí burúkú gan olùgbòye ju ọmọ yẹn under the truck ó fẹ́ kọ́ búlì ọmọ yẹn to death so that ọmọ yẹn ò nílé orí wọn ti gbé ṣòmí wálẹ̀ wọn ti gbé wálẹ̀ wọ́n ti gbé wálẹ̀ wọ́n ti gbé wálẹ̀ wọ́n gbé wálẹ̀ ẹ̀yin tèmi ṣe ń rí mi o welcome back ṣe ń rí mi mo ṣe àìpẹ́ rí mi mọ́ wọ́n flag ní ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ padà. They are flagging us, so boy, Makana. Because there's one day he came to our house, like Malian house. He came to Malian house with his friend, and he came to me that he wants to use the toilet, and I was. Him, but he was sweating in the head. Yeah, ibi tó ti ń lépa bí Naira Marley ti máa ṣubú ibi tó ti ń lépa bí gbogbo ọmọ ẹ ti máa ṣubú wọ́n ní kan ti gbé ọjà ó ń sweat lórí títí dẹ́pọ̀n Ìyábọ̀ story tí ìwọ àtàwọn Gistlover kọ against me in 2019 ẹ̀yin lẹ ń gbọ́jà láàyè láìlà lámọ́mọ́ sí sáré Ìyábọ̀ ẹ̀yin lẹ ń gbé ọjà allegedly o una lọmọ yẹn sùn tọpọlọ òun rẹ̀ Ìyábọ̀ ẹ̀yin lẹ ń gbé ọjà Ìyábọ̀ Gistlover dẹ̀ sọ pé èmi ni mò ń gbé kókó kí lọmọ ẹ wá lè jẹ tó fi ń sun torítorí bóyá ó jẹ ń dómi gbóná Ìyábọ̀ ti bayé jẹ́ Olúwaṣeun Dáramọ́lá ẹ jẹ́ ká padà wá lọ́la Ìyábọ̀ ti bayé jẹ́ Ìyábọ̀ kí lọmọ ẹ jẹ tó fi ń sun lọ́pọlọ ibi tó ti ń lé bí lágbájá ṣe máa ṣubú bí tẹ̀mẹ̀dó ti máa ṣubú aṣẹ́ ń gbọ́jà kí lọmọ Ìyábọ̀ wá jẹ tó fi ń sun lórí ẹ̀yàn kí ló jẹ ẹ bá gbóná kọ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ ètò kùdọ̀là ọmọ ń sun lórí kẹ. Like Malian house, he came to Malian house with his friend, and he came to me that he wants to use the toilet, and I was seeing him, but he was sweating in the head. ẹ bá gbóná nìyẹn ẹ pẹpẹ súpù gbóná ló jẹ. And I said he should went to the toilet, and when he went to the toilet, like 30 minutes, like 30 minutes ọkùnrin gan bá jókòó sórí tọ́ílẹ̀tì kóró òfurufú ẹ̀ yọ síta ṣẹ́kàn bẹ́ sí tọ́ílẹ̀tì ní 30 minutes mọ́mísì sinmi kí lẹ fẹ́ ṣé ẹ jókòó sí tọ́ílẹ̀tì ní 30 minutes ní kí lẹ fẹ́ Ọlánàbí Kúnyìn Adéṣẹwà Jimba èwo nu yín ló jókòó sí tọ́ílẹ̀tì fún 30 minutes almost 1 hour 30 minutes àwọn pé tí wọ́n bá jẹ ẹ̀bà gbóná ó wá sáré wọnú tọ́ílẹ̀tì tí orí wa ń sun omi tí ojú ń sun ẹ̀jẹ̀ wọ́n ti gbé kílò bí ẹ̀bà 10 kọ́ nìyẹn. Ìyábọ̀ move with everyone to get information to quick.
àwọn ọmọ ẹ lọ okay nǹkan tó ń rán àwọn ọmọ ẹ lọ ṣe pepper soup náà gbé lọ. Like 30 minutes after, I just be like, where is the person that told me he wants to? Èèyàn tó lè jẹ ráàpù ẹ̀bà mẹ́wàá ò easy. 30 minutes ọlọ́run ló mọ iye kílò ọjà ẹ̀bà tó ń gbé. Ìyábọ̀ Òde ń lo social media justice for ọmọ ẹ tí ó jẹ kílò ẹ̀bà yìí. Wọ́n bribe DJ ṣe bí Ìyábọ̀ náà sọ pé òun rán mọ òun lọ bẹ̀ ẹbí Ìyábọ̀ Òjó ń wá information kiri ni tó máa fi gbọ́mọ lọ́mọ ṣubú. Ìyábọ̀ sọ gbogbo bí tí Gistlover sọ pé ká lọ sí number 4 ibẹ̀ ní Naira Marley gbé kókéèsì gbogbo ẹ̀ ogun kan tí Gistlover sọ yẹn. No wonder ẹ wá sọ pé Mohbad ń ṣe káhùn. Ìyábọ̀ ó ti yé mi o kì í ṣe pé ẹ̀bà gbóná ẹni Mohbad fẹ́ gbé ní London tó fi wá security. Àwọn àdúgbò wo ni Mohbad gbé ẹ̀bà gbóná lọ? Ayayayaya rice smoker wa láta ṣé kí n gba sẹ́yìn díẹ̀ kẹ́ gbọ́ nítorí tíyẹn jẹ́ n gba sẹ́yìn. And he came to me that he wants to use the toilet, and I was seeing him, but he was sweating in the head, and I said he should went to the. Ọmọ Ìyábọ̀ náà ló ń sweat in the head yẹn o níbi tó ti ń lépa bóyá máa rí information ọmọ tiẹ̀ gangan sweat in the head. Toilet, and when he went to the toilet, like 30 minutes, like 30 minutes ó dẹ̀ sweat in the head. Ọmọ ti gbé ráàpù ẹ̀bà gbóná mẹ́wàá. Ìyábọ̀ ẹni tó bá rí move sí ẹ á mọ̀ pé òun gbé ráàpù sí ẹ̀bà gbóná yásí. Gbogbo àwọn ọmọ tó máa ń kójọ àwọn ọmọ kò níran kò lẹ́bí kò lá àwọn ọmọbìnrin gbogbo àwọn ọkùnrin àwọn ọmọ ọ̀dọ́ tó Ìyábọ̀ tí ọwọ́ ẹ bá mọ́ inú iṣẹ́ ráàpù ẹ̀bà gbóná o lè máa kó àwọn ọmọ ọlọ́mọ kiri bẹ́ẹ̀ kí lèmi fẹ́ máa wá kiri. Ìyábọ̀ aṣẹ́wọ̀ ló ń gbé ráàpù ẹ̀bà gbóná. Bójú ṣe rí rèé. Tó bá rí Ìyábọ̀ náà ń gbà mí wàá mọ̀ pé ó ti jẹ ráàpù ẹ̀bà gbóná. A ṣe báyìí Lizard Ìyábọ̀ ṣé kó o jogún ẹ̀bà gbóná lọ́wọ́ bàbá ẹ̀? Like 30 minutes after, I just be like, where is the person that told me he wants to? Where is the person there? Kí ọ̀n tó gbèrú ráàpù yẹn ẹ̀bà gbóná là ń sọ yìí. Go and use the toilet. So I went to the toilet to go and check him. I see he was not really doing anything with the toilet. He was just sweating. So kò tún ṣe jìgàn ló pè é mọ́. Ìyábọ̀ kò tún ṣe jìgàn ló pè é mọ́. Kò tún ṣe jìgàn ló pè é mọ́. Mo ń gbọ́ ìwọ padà sẹ́yìn lẹ̀ mo ń gbọ́. 30 minutes, like 30 minutes after, I just be like, where is the person that told me he wants to go and use the toilet? So I went to the toilet to go and check him. I see he was not really doing anything in the toilet. He was just sweating. Agro ẹ̀bà gbóná ni 30 minutes kò ṣe nǹkan kan. Ìyábọ̀ ò gbé sí ayé ẹ̀ òun ti jẹ́ wọ́n mọ́ o òun ti ó bá tẹ̀lé Ìyábọ̀ social media wá ṣìnà. Ẹ̀yin kan tẹ́ lọ gbé tension léra yín ọmọ Ìyábọ̀ o èwo náà ọmọ yín ló lọ ń jẹ ráàpù ẹ̀bà gbóná nínú tọ́ílẹ̀tì. Èwo náà ọmọ yín ni agro ẹ̀bà gbóná gbé. So and I take him to the sitting room to sit down and. Ẹ̀bà yẹn pọ̀ o tí ò fi lè rìn. Ìyábọ̀ ele ṣé mo pé inú gbọ́dọ̀ tó ń sọ pé eléyìí ló wà sensitive jù. Ṣé mo pé eléyìí ló wà sensitive jù. Sórí ọ̀rọ̀ tọmọ yìí sọ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n is enough
láti mọ ibi tí Mohbad ti ń gbé ẹ̀bà gbóná. You don't get. Then tí ọwọ́ Ìyábọ̀ Òjó bá mọ́, kí ni Ìyábọ̀ Òjó ń wá ní àráǹdì àwọn ọmọ tó ń gbé ẹ̀bà gbóná? Ẹ lè má bàa pé Ìyábọ̀ Òjó ń ta àbùlà. Tó bá wo gbogbo ọjà tí Ìyábọ̀ Òjó ń ta, wàá rí pé ọjà tí wọ́n lè fi tẹ̀bà gbóná ni. Bí kátà pẹpẹ súùpù, ó tún kó pẹpẹ súùpù ń ta sèré. Ẹ bá dẹ̀ ra sèré tán, ẹ mú ráàpù ẹ̀bà gbóná. Ẹ bá ti yí sèré, wọn pé gbọ́rọ̀ ló máa yí sèré. Àwọn mélòó ló wà lálẹ́? Àwọn mélòó ló wà ní Facebook? Ẹ jẹ́ kó di ọ̀la. Ẹ jẹ́ ká continue show yìí lọ́la. Orí ọmọ admin ti gbóná o. Ìyábọ̀ olè, afòkú gba donation. Ìyábọ̀ mọ́ṣúárì. Ìyábọ̀ undertaker. Ẹjọ́ àwọn mélòó ló wò wọ́n ẹja máa lọ lálẹ́ yìí. Tó bá fọmọ ọwọ́ ọmọ wa náà tiẹ̀ pa. Abiyamọ mi báyìí a máa wò Ìyábọ̀, a máa rò pé àwọn ọmọ yẹn ń ṣe dáadáa. Abiyamọ mi a máa wò báyìí, a wò pé Ọlọ́run wọ́n ọmọ Ìyábọ̀ báwo ló ṣe sọmọ tòun báyìí. Eléyìí le. Ẹ jẹ́ ká jẹ́ kó dọ̀la. Ẹ jẹ́ ká jẹ́ kó dọ̀la. Ẹ jẹ́ ká continue show yìí lọ́la. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí, your children are doing wonderfully well. Allow your children to grow. Remember that you are just a mother. You are not their destinies. Remember that alágbàbí ni ẹ́, ìwọ kọ́ lálámọ̀ tó mórí wọn dákẹ́dákẹ́. Be proud of your children. Regardless, be proud of them. Ǹjẹ́ ìmọ̀ ọ̀pọ̀ ọmọ Ìyábọ̀ Òjó ó ń gbé ẹ̀bà gbóná, ó ń gbé rápò ẹ̀bà gbóná? Ǹjẹ́ ìmọ̀? Tó o bá wá gbọ́ irú eléyìí, tó o bá rí irọ́ tí Ìyábọ̀ Òjó ń display ní public domain, wàá fẹ́ lè question Ọlọ́run. Sórí ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ̀yin lẹ jẹ́ kó lórí burúkú Ìyábọ̀ Òjó, ẹ̀yin lẹ sọ Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan nú ayé. Tó o bá ní ọmọ tó ń ṣoríire genuine, o ò ní gbé síta. Tó o bá máa gbé síta gan, o ò ní gbé ìṣẹ̀dá àwọn ọmọ ẹ lọ kọlu aláìṣẹ̀. Fún Ìyábọ̀ Òjó láti máa lọ gbé ìṣẹ̀dá àwọn ọmọ ẹ kọlu aláìṣẹ̀, kò sí kankan náà ọmọ Ìyábọ̀ Òjó tó ní lárí. Irọ́ ni gbogbo nǹkan tó ń kójọ yẹn. Bàbá Ìyábọ̀ bàbá ọjà, àwọn ọmọ Ìyábọ̀ àwọn ọmọ ọjà gan. Ó níbì kan tó ti mu tíì, ó ti gọrẹ, ó gbọ́ tí sọmọ ẹ̀ lẹ́nu wá ní máa rí màá bẹ́ẹ̀ mú. Ẹ mọ̀ pé tán bá pa kámẹ́rà, wọ́n jọ ń ṣáyó gidi gan ni, àtìyá àtàwọn ọmọ. Tẹ́ bá wo lifestyle mi, kò sẹ́ni tó lè pressure mi. Sórí tí gbogbo yín bá ń ṣe yẹn, mi ì fẹ́ ṣe ń táìmù yẹn, torí lifestyle mi yàtọ̀ sí ti yín. Ẹ̀yin òbí tẹ́ máa rí Ìyábọ̀, tẹ́ máa rò pé Ìyábọ̀ ò jẹ́ nǹkan kan nú ayé. Òun ló ti ń sá kiri tí ò lè sá dúró mọ́ yẹn. Àṣírí àwọn ọmọ tiẹ̀ náà lẹ ń gbọ́ yìí. Ẹ má gbàgbé pé bí Dọ̀kásì ṣe ń pòsì ọmọ mi, bí Sọjí ṣe ń pòsì ọmọ mi, pé àwọn lọ ya ọmọ mi níbi tó ti ń ṣiṣẹ́ l'African store. Ẹ má gbàgbé pé Ìyábọ̀ Òjó wà ńbẹ̀ pẹ̀lú àwọn ọmọ afẹ́. Nítorí pé Ìyábọ̀ Òjó fẹ́ sá lọ. Oyún ọ̀sẹ̀ kan dẹ̀ doyún oṣù 9, wọ́n dẹ̀ sáré bí. Sórí àgàgà yín tẹ́ ti kúrò Nàìjíríà tẹ́ wà nílùú òyìnbó.
àmọ́ tí ìlú òyìnbó tẹ́ ẹ wà tí kò reflect lára yín ẹ̀yin làánú mi ṣe jù. Tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń lo fake life báyìí òun lè máa tò sí lẹ́yìn. Tẹ́ bá rí tó ń lo original life ìyẹn lè máa búlì. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ti àwọn ọmọ yín jáde káwọn náà lọ wá ọkọ. Àmọ́ gẹ́gẹ́ bí ìyá tó fẹ́ jẹun ọmọ ìwé la kọ́kọ́ ń ti ọmọ kà. Tá bá wá ti ọmọ kàwé tán àá ti ọmọ lọ kọ́ṣẹ́ ọwọ́. Tá bá ti ọmọ kọ́ṣẹ́ ọwọ́ tán àá fi wọ́n sílẹ̀ àá jẹ́ kán grow naturally. Àá jẹ́ kí wọ́n build ara wọn. Even tá a bá ní owó bíi Kárúnà àá jẹ́ kí ebi kó pa wọ́n, kí ebi má bàa pa wọ́n níjọ́ tá a bá dàgbà, tá a bá lọ síbi tágbà rè. As a good mother, ọ̀pọ̀lọpọ̀ yín máa ní single mother of four, ọmọ yín fẹ́ wọ yunifásitì, ó fẹ́ wọ gbá. Ẹ̀yin lẹ́mọ̀ tó kọlù yín. Primary 5 ni mo ti lọ kọ́ iṣẹ́ hairdresser. Tí mo dẹ̀ fi parí education mi. Mo ń ṣiṣẹ́ tí mo fi parí education mi. The same thing dẹ̀ ni mo fi kọ́ àwọn ọmọ mi. Ẹ máa ti rí fídíò ọba. Ó ní fídíò ọba kan báyìí bí tó ti ń tẹ̀bà tó tún tọwọ́ òun dà. Ọwọ́ ta ni fídíò ẹ wà? Ẹ parí kẹ́kọ̀ọ́ sẹ́ndì ẹ̀ sí mi. Bí ọmọ mi ṣe ẹkú tiri tó ń sọ kọ́lọ̀ aṣọ mi ò fẹ́ gbé wá sórí íńtánẹ́ẹ̀tì bọ́ iṣẹ́ tí mò ń ṣe ó ń bá mi ṣe gbogbo ohun tí mò ń ṣe yìí ó ń bá mi ṣe ọmọ tí n bá fi òbò mi bí iṣẹ́ tí mò ń ṣe if you are too big to join me I will be too big to add any value to you. Torí wípé irú èmi nísìn tó bá jẹ́ pé màmá mi kò tọ́ mi báwo ni máa ṣe lè fèsì irú Ìyábọ̀ Òjó àti àwọn ọmọ ogun ikú tó ń kó kiri tó fi ń ba ayé àwọn èèyàn jẹ́. Mo rántí wípé nígbà tí màmá mi ń gbé ẹja díndín lé mi lórí àwọn èèyàn máa ń bú wa rìn ni wàá máa gbọ́ ìyá yìí ìyá ọmọ yìí dà ìyá wọ́n fọmọ tì yín ẹ wá gbẹ́rù lé lórí àwọn èèyàn máa ní irọ́ ìyá ẹ̀ ló bí o ìyá arúgbó yìí ló bí ọwọ́ ìyẹ̀wò ló bí mami á ní nìṣó tẹ́sẹ̀ bá ń ro mí mami á ní pẹ̀lú ọkọ mi à ní pẹ́ débẹ̀ wo torí nígbà tí mo ayé kéré mo láì kẹja Titus gan àtẹwédú mami á ní má wọrí tó bá kiri ọjà dáadáa tó bá di parí oṣù a máa ṣe Titus àtẹwédú nítorí Titus àtẹwédú wà mo máa kiri ni torí Titus àtẹwédú lọ́jọ́ tèmi torí pé mo fẹ́ wọṣọ lẹ́ṣẹ̀ rí tí mò ń ṣiṣẹ́ àṣekúdórógbó nítorí pé mo fẹ́ jẹun nítorí mo fẹ́ bẹ́gbẹ́ dọ́gba ẹ rí pé mi ní jókòó síbi kí n wá bá tèèyàn jẹ tí n bá dẹ̀ fẹ́ defend ara mi máa gbé ọjà mi sọ́dọ̀ màmá ta tí n bá kúrò ń bí tán mo tún ní other businesses tí mò ń ṣe nítorí àti jẹun kí má bàa tọrọ jẹ. Ẹ wò ọba lélẹ̀ ẹ wò ẹ rí ọba rèé mo ń bọ̀ ẹ wò ó ṣe ẹ wò ó rè ẹ wò kí lẹ rí tó ń ṣe ẹ rí ọba ni ẹ wò ọba rè ọmọ ọdún mẹ́rin lẹ ń wò yìí ẹ ti rí bá mi gbé síbi sẹ́ǹdì ẹ̀sìn mi kan wò ọmọ ọdún mẹ́rin lẹ ń wò yẹn tán bá ta Ìyábọ̀ Òjó àti gbogbo generation ẹ̀ kó ra bàtà Florida tán bá ta gbogbo ẹgbẹgbẹ̀rún Ìyábọ̀ Òjó ọjọ́ wo lọmọ mi ti wọ designer àbí tó wọ gold tí mo wá tag Ìyábọ̀ Òjó ọjọ́ wo èyí tó kéré ṣé Florida ń ṣẹgbẹ́ ìyálà ẹyọ ìyá Florida ẹyọ bàbá ẹ̀ ṣé Florida ń ṣẹgbẹ́ ìyálà kú ìyálà ìyá Ìyábọ̀ Òjó tọmọtọmọ ẹ̀ gbé ẹ wò kò ṣe ó rè ẹ máa rí dáadáa bí ẹ wò ẹ rí ó tún tọ̀ wò ẹ wò ẹ ti rí ó rè ń bọ̀ ẹ rí
ẹ ti rí níbi tó ti ń kó aṣọ, ẹ ti rí níbi tá a ti jọ ń ká aṣọ tó ń sọ kọ́lọ̀. At what age? Ẹ ti rí níbi tí mo ti sùn tó ti wá ń test mi tó dẹ̀ mọ́ ṣe dáadáa. Ẹ̀dá wo lẹ rí tó máa ń gbé ìṣẹ̀dá ọmọ ẹ̀ lọ kọlu orí aláìṣẹ̀ bíi tìyábọ̀ òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀? Ìyábọ̀ òjó ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́, ó fi ń pákéjì àwọn ọmọ tiẹ̀. Àṣé àwọn ọmọ Ìyábọ̀ òjó ló ń gbé ẹ̀bà gbóná 30 minutes nínú tọ́ílẹ̀tì láìṣú láìtọ̀. O ti wá bó ṣe máa ba yí ọmọ ọlọ́mọ jẹ́, Ọlọ́run dẹ̀ ti ba yí àwọn ọmọ tiẹ̀ náà jẹ́. Òun nìyẹn, ọmọ ọdún 4 ni. Ẹ̀rí ńgbà tó wà lọ́mọ ọdún 2 tó ń sọ kọ́lọ̀ aṣọ. Àwọn ọmọ tá à ń bí legacy ni, legacy òun ni. Yàtọ̀ sí Florida, àwọn ọmọ ọkọ mi tí wọ́n bá ti ní holiday kékeré, àjọ move around ni, àjọ ń ṣiṣẹ́ kiri ni. Èmi ò train olóṣó. Ṣáàmù kan máa ya èmi àtayọ̀mídé first born ọkọ mi ní kóòtù. Ẹ̀rí kó lẹ́jọ̀ ń bà kí, ẹ̀rí kó rí òhun, ẹ̀rí kó múra rádaràda. Ẹ lọ wò kàkà ẹ̀ tó yìí. Bí n bá pákéjì kàkà Ayọ̀mídé àbí kàkà Rótìmí, wọ́n ní selling point tẹnu kọ́. Àwa ò train aṣẹ́wó nídìílé wa. Torí pé àwa ò train aṣẹ́wó does not mean we are not winning. As a matter of fact, èyí olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa ṣòfò ẹ̀mí àwọn ọmọ yẹn, òun gangan ló tòṣì, òun gangan lakúṣẹ̀, òun gangan ló lórí burúkú. Amen. Ìyábọ̀ Pabọ́lẹ́kún ìníwá yín tì. Ẹ gbọ́ mi, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí, má tẹ̀lé olórí burúkú Ìyábọ̀ Òjó tó ti ṣòfò àwọn ọmọ ẹ̀. Ǹjẹ́ wọ́n mọ̀ bọ́mọ Ìyábọ̀ Òjó ń lo 30 minutes nínú tọ́ílẹ̀tì tó ń gbé ẹ̀bà gbóná kárakára? Kò kí ń ṣe ọmọ nìkan ṣoṣo. Ìyábọ̀ Òjó ń gbé ẹ̀bà, ẹ lọ wò gbé sí ayé èèyàn. Ẹ mọ̀ pé àwọn tó bá ń gbé ẹ̀bà gbóná ló máa ń wá owó òjijì, wọn kì í ní dignity. Ẹ tí ẹ mọ̀ yan read psychologically, alótè òtè ní smart. Ẹ mọ̀ pé tí Ìyábọ̀ bá ti ń wá owó ẹ̀bà gbóná ló máa ń kanra. Ẹ̀yin lẹ ṣe báyìí. Ẹ mọ̀ pé ó ń wá owó ni. Ìyábọ̀ ó fẹ́ jẹ̀bà gbóná time ká. Kò sí kankan tí ò jẹ̀bà gbóná inú Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ àtẹ̀bí àtàrà ẹ̀. Kò sí kan. Ẹ lọ wo attitude Ìyábọ̀. Ẹ lọ wo ẹ̀bà gbóná is in progress ni. Yọ̀mí máa búlì ẹbí wèrè. Ẹbí pé kí ni Yọ̀mí ṣe tó fẹ́ búlì ẹbí wèrè? I can be a bully. If I don't like you, if you don't give me money to buy a bag bono, I can bully you. If you don't pay this lover, ransom, or you dash me phone, I can bully you. Femi Adebayo can be doing you, and after giving me phone, Femi Adebayo will stop doing you. Of course. Hello. I will continue DJ Splash. Ngbà tí ó ń ṣe pé orí èèyàn burú kó dẹ̀ bẹ́gìjà sínú family oní family. Ó yẹra owó òkú yẹn. Ngbà tó mú foundation Ìyábọ̀ foundation tó fi ń kó àwọn olóṣòkiri party allegedly. Tó wá sọ dihun tó fẹ́ fi dá sọ̀rọ̀ òkú. Ṣẹ́ni tó bá lọ́pọlọ òní ṣàìmọ̀ wípé ó fẹ́ gba donation, ó fẹ́ rẹ̀ bá gbóná ni. Kò sí bó ṣe lè mu ọtí mu tó láyé tó bá tó èjì kan gẹ́gẹ́ bí obìnrin
ọtí máa rùn sí ẹ tó bá níṣẹ́ gidi lọ́wọ́ the only thing tó lè fi wà addicted sọtí ni tó bá ń jẹ̀bà gbóná tó bá ń gbọ́jà òun kan náà ó ta màlà ó ta pẹpẹ soup ó tún lóun ta sèrè ẹbí pé kí ló dé tóun ò ṣe lè wá iṣẹ́ gidi ṣe ó ṣe jẹ́ ṣe bíi kábù pẹpẹ súpù kálẹ̀ fẹ́ lọ dìí bẹ́ẹ̀ lóru káwá ráàpù ẹ̀bà gbóná mọ́ pẹpẹ súpù ó ṣe jẹ́ pé iṣẹ́ àbùlà káwá mú ẹ̀bà gbóná ká ráàpù ẹ̀ ká fi sínú àbùlà ìgbà tí gbogbo yẹn ò tún taṣẹ́ mọ́ ó tún wá di wípé àwọn ń ta sèré tí ó dẹ̀ mọ̀ pé tán bá ti da gàrí tán fi ń tẹ ẹ̀bà yẹn sínú ata sèré tán bá ti gbọ́n sórí sèré iṣẹ́ ń lọ náà ni good or bad business continue ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó tí ò bá máa gbé ẹ̀bà gbóná kí ló wá dọ́dọ̀ àwọn ọmọ olórin ṣé question mi ò fàjà ẹ ń connect ìdọ̀tí àbẹ́ ẹ̀ connect ẹ̀ tí Ìyábọ̀ Òjó ò bá máa ta ẹ̀bà gbóná ẹ bí pé kí ló wá dí ọ̀dọ̀ àwọn ọmọ olórin kí ló ń wá kiri ọ̀dọ̀ àwọn ọmọ ní hip hop kí ló ń rán àwọn ọmọ ẹ̀ lọ́ọ̀bẹ̀ fún báwo ni Ìyábọ̀ Òjó àti Gistlover ṣe mọ address kí ló dé tí Ìyábọ̀ Òjó sáré push narrative drugs bí Mohbad ṣe kú tán kí ló dé tó ṣe conclude nínú WhatsApp group wọn pé nurse àti drugs wọn máa fòkú ẹ̀kọ́ lọ́rùn tí Ìyábọ̀ Òjó ò bá mọ̀ nípa ẹ̀bà gbóná dáadáa. Guys, so dàrọ̀ ẹjọ́ mi lọ́la. ẹjọ́ mi lọ́la simple question ni tí Ìyábọ̀ Òjó ò bá máa ta ẹ̀bà gbóná tí Ìyábọ̀ Òjó bá kí ló ń wá lọ́dọ̀ àwọn ọmọ ní hip hop kí ló ń rán ọmọ ẹ̀ lọ́bẹ̀ fún kí ló máa mú Ìyábọ̀ wá information àwọn èèyàn kiri ẹni tó bá ń tẹ̀ bá gbóná ló máa fẹ́ mọ máníjà gbogbo àwọn tó ń kọrin tó lọ́ máa fẹ́ mọ èyí tó ń jẹ ẹ̀bà gbóná nù wọn kán lè jẹ́ direct distributor ẹ̀bà gbóná tẹ́ bá dẹ̀ wo nǹkan tí Gistlover kọ against mi ní 2019 ẹ rí i pé replica Ìyábọ̀ Òjó ni àṣẹ mo ti sọ̀rọ̀ yìí rí Ìyábọ̀ Òjó gangan ló ń ta ẹ̀bà gbóná ó wá ń parọ́ mọ́ èmi ó ń fi èmi ṣe cover up. ẹ bìrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kí ló mú tí ò ṣe sọ̀rọ̀ nípa trip tí Mohbad lọ ní UK kí ló dé tán ṣe conclude nínú WhatsApp group wọn wípé drugs àti nurse wọn máa fún Mohbad kọ because they can testify to the fact that wọ́n ti fún ọmọ yẹn ní ẹ̀bà gbóná jẹ jù kò dẹ̀ sí bí autopsy kò ṣe ní proof pé ẹ̀bà gbóná wà ní ẹ̀jẹ̀ ọmọ tẹ́ bá wá wo ọmọ tí wọ́n jọ ń dáùtù ọmọ tó ń bá rìn yẹn ìyẹn ọmọ táwọn sọ pé bóyá òun ló ń ràn ní Gistlover ṣé àmọ́ pé ọmọ yẹn máa ń ṣe bí ẹlẹ́bà gbóná ńgbà kan ọmọ afẹ́ Ìyábọ̀ Òjó ẹbí pé kí ló mú àwọn méjèèjì tó fi close smart dẹ̀ smart smart kò má tètè gbàgbé ẹ lọ wo gbogbo àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ Ìyábọ̀ Òjó ẹ fún mi ní tí omi ẹ̀bà gbóná jẹ ẹ fún mi ẹ rí wípé Ìyábọ̀ ó ń ṣiṣẹ́ ẹ̀bà gbóná ẹ gbàgbé ẹ̀ ó ń ṣiṣẹ́ ẹ̀bà gbóná
tẹ́ bá wo movement ẹ̀ pé ẹ máa ń kó àwọn ọmọ yẹn mọ́ra ẹ lè réyàn gidi lára Ìyábọ̀ ẹ lè rí ẹ tẹ́ bá wo súra gbogbo àwọn ọmọ tó máa ń mú sọ́dọ̀ yẹn kò sí kankan nu wọn tí ò kì í jẹ̀bà gbóná. ó lóun láìkí patí tí Ìyábọ̀ Òjó bá máa tẹ̀bá gbóná mọ́ àbùláyà àti pẹpẹ súpù àti sèrí ẹ̀. Báwo ni reasonable person tí ò láṣọ lọ́rùn tí ò ní báàgì gidi lọ tí ò ní góòdì ṣe máa sọ wípé òun láìkí patí? Ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ náà ti ń ta ẹ̀bá gbóná. Ẹ lọ wo òun fún rẹ̀ tó bá jẹ̀bá gbóná tán ó máa jó bí wèrè ó máa ta báyìí ni. Èèyàn kan tí ò jẹ̀bá gbóná á dẹ̀ lọ bọ́ sí òkò bímbì nílé àná